Hello, ẹ̀yin èèyàn wa. O, wọ́n ní olórí two face. Wọ́n ní oríṣiríṣi. Wọ́n ní àwọn Yorùbá nation. Àwọn Yorùbá nation wọ́n ti banned ẹ̀ ní ààfin. Wọ́n ti send letter, warning letter fún pé kó kúrò láàfin with immediate effect. Pé kó park kúrò láàfin with immediate effect. Pé tán bá dé wá bá tí ò bá kúrò. Pé tán bá bá ní ààfin yẹn. Pé kí kábíyèsí gbàgbé pé wọ́n máa fún ní respect o. Pé ìṣojú kábíyèsí náà ti máa fojú ẹ̀ hàn mẹ́wàá. Wọ́n náà máa fojú ẹ̀ gbolẹ̀. Torí ẹni tó bá ṣe nǹkan tó ẹnìkan ò ṣe rí, ojú ẹ̀ máa rí nǹkan tí ẹnìkan ò rí rí. Wọ́n ní tó bá wà ńbẹ̀ táwọn bá dé bá, wọ́n ní kí kábíyèsí kó má wulẹ̀ jáńpátá. Pé nǹkan tí two face ṣe olórí Rónkẹ́, olórí kí náà tí ẹ̀ ń pè. Tọ́pẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Tẹ́ bá mọ olórí Tọ́pẹ́, òun ló ń jẹ́ two face. A mọ ibi tán ti gbá gbogbo àwọn oríṣiríṣi orúkọ nickname wọ̀nyẹn. Wọ́n bá ní tó bá ti kúrò ńbẹ̀ lẹ́rọ̀ pé ó máa kúrò nípa. Wọ́n ní imagine. Wọ́n ní kì í ṣe èní kì í ṣàrùn ló ti ń ṣe jàǹbá. Wọ́n ní adákẹ́jà ni. She's a silent killer. Torí èmi ò rí irú ẹ̀ rí. Tẹ́ bá dẹ̀ rí ẹ máa rò pé bóyá kò lè jẹ ẹ̀kọ kọ́bọ̀ tán. A máa ṣe múlọ́múlọ́, a máa ṣe múlọ́múlọ́. Aṣẹ́ ejò lábẹ́ ewé. Apànìyàn dẹ̀ ní pẹ̀lú. Wọ́n ní ìgbà kan pé Queen Naomi ìgbà tó fi lóyún lákọ̀ọ́kọ́. Wọ́n ní nígbà tó wà ní Lekki Mansion. Wọ́n ló máa ń lọ sọ́dọ̀ Naomi dáadáa. Ó máa ń ṣe wọléwọ̀de pẹ̀lú Naomi. Aṣẹ́ informant ni. Wọ́n ní Naomi wá really relax ara ẹ̀ fún. Tó máa bá sọ oríṣiríṣi, tó máa bá sọ òótọ́, tó máa bá ṣe kíni. A máa ṣe ìyá àṣé èṣù pọ́nbélé ni. Ẹ̀rù yẹn máa bà yàn, ẹ̀rù ọmọ yìí bà mí, ẹ̀rù obìnrin yìí bà mí o. Ẹ̀rù Tọ́pẹ́ bà mí o. Wọ́n lóhun lolórí two face. Wọ́n ní wọ́n ti ban pé tán bá tún rí fìrí ẹ̀ ní ààfin, ó dáràn. Tó fi lógbójú póyà tó lọ fi nǹkan sínú food ọmọ kékeré. Tó bá jẹ́ apààyàn, yóò bá jẹ́ pé kì í ṣe apààyàn. Ọmọ kékeré kò láàánú. Ọmọ tó bí fún rẹ̀ tó lóyún ẹ̀ 9 months. Tó dẹ̀ bí ọmọ yẹn fún rẹ̀. Ó dẹ̀ fi ọmọ yẹn lẹ̀. Pé tó bá máa kú kó kú. Kò tí ẹ̀ nurture ọmọ yẹn, kò tí ẹ̀ bìkítà. Pé kóhun tí ẹ̀ ṣe ìkà. Ẹ wo nǹkan tí kábíyèsí lọ gbé sáàfin. Kábíyèsí dẹ̀ ló mọ̀ tó bá wùn kó fi lẹ̀. Gbogbo wọn kò sí èwo lè wo. Ṣé nítorí pé ó ṣẹ́ mọ́ òun lọ́wọ́ léni? Ìyẹn olórí two face. Mariam lè ṣe ìyẹn ó lè jù bẹ́ẹ̀ lọ. Olúkálùkù pẹ̀lú tactics tó wà lọ́wọ́ olúkálùkù. Torí bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn. Ìtẹ́lẹ̀ plan ọ̀tọ̀, ìtítọ̀ wọn plan ọ̀tọ̀, ìtẹ́lọ̀ odindi àwọn méje. Naomi àti Dr. Lizzy. Torí àwọn kan tí the way tí wọ́n fi ń sọ̀rọ̀ Dr. Lizzy kọ́ lóun kó ṣàánú wa. Ojú la rí. Àmọ́nú. Ẹsẹ̀ mi rò pé Dr. Lizzy ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ọ̀nà tí ìyẹn olè kàbí kí náà ló ń pè face kíní kan Tọ́pẹ́ ni. Àwọn náà mọ̀ pé kíní kan olórí TikTok, olórí two face, olórí kíní. Wọ́n máa ń confuse èèyàn. Tọ́pẹ́, olórí Tọ́pẹ́. Òun la mọ̀ sí dáadáa. Wọ́n ní àwọn kan ní olùgbé àwọn kan tó wọ́n fẹ́ pe orúkọ ìjà Ọlọ́run ló yé. Wọ́n kàn fi yẹn cover orúkọ ẹ̀. Olórí two face. Nígbà mo wádìí, mo ní ta ló ń jẹ́ olórí two face? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Lọ́ bá sọ pé olórí Tọ́pẹ́ ni. Ẹnu yà mí. Pé ṣé bí àṣé èèyàn lè kà, èèyàn lè ṣù,
ẹni tó bá rí èèyàn tí ò bá bẹ̀rù ẹ̀. Ọlọ́run náà sọ, Bíbélì fi yé wa, ó ní Ọlọ́run ó dágbà tó dá àwọn èèyàn tán, ó lóun wá kábàámọ̀, ó regret pé òun dá èèyàn sáyé. Ọlọ́run tó dá wa nìyẹn o. Ká má tí ì sọ wípé olórí Tọ́pẹ́ ẹ̀rù ẹ̀ bà mí, tó fún. Kábíyèsí Ẹlẹ́bùrékẹ́. So ẹ̀yin èèyàn mi, ó lágbára. Wọ́n láwọn Yorùbá Nation, wọ́n ti fún ní lẹ́tà pé kó kúrò láàfin, wọ́n ti banish ẹ̀ with immediate effect, kó kúrò láàfin. Mo mọ̀ pé ọmọ yẹn máa yè, ọmọ yẹn máa gbàlà, ó máa rí ìwòsàn. Dr. Jesus ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí. So ẹ̀yin èèyàn mi, eléyìí lágbára o. Wọ́n gbọ́dọ̀ fún ní punishment yẹn. Bí ọmọ yẹn ṣe ń gba treatment, ó yẹ kán tún máa fún òun náà ní treatment ìyà, kó máa jẹ ìyà yẹn lọ́wọ́ báyìí. Mo jẹ́rìí, wọ́n láwọn ará ààfin wọ́n dìde lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọlọ́run tó yọ ọ́ ní ipò ti sá kúrò láàfin. Kí àwọn DSS tó lọ track ẹ̀, tó mọ ibi tó wà, tó lọ mú mọ́bẹ̀. Ìyẹn lè sọ wípé kéèyàn máa wòran. Naomi ó kú oríire ló máa bá ẹ kalẹ̀. Torí ṣé tí Naomi bá tún dé sáàfin, ṣé ó tún lè sọ wípé òun tún fẹ́ padà sáàfin, òun fẹ́ jókòó? Ọmọ ọlọ́mọ kò ṣe ní máa sọ wípé òun ò ṣe nǹkan, ààfin ò ṣe dúró fóun, ààfin ò ṣe dúró fóun. Ó sì mọ̀ pé tóun bá dá wà ní Àkúrẹ́ ìyá á bá bójútó ẹ̀, àwọn èèyàn ẹ̀ á bá bójútó gbogbo, kò tiẹ̀ ní síbẹ̀rù. Àṣírí yìí máa tú. Bóyá ọmọọṣẹ́ ló fún ní ọmọọṣẹ́ Naomi o. Bóyá òun ló fún, bóyá ni èmi ò tíì sọ o. Torí àìtí ìmọ̀dí ọ̀rọ̀ jẹ́ kọ́mọ yìí dé láti hospital. Àìtí ìmọ̀ òkodoro ọ̀rọ̀ sí. Bóyá tọwọ́ ìyá bá mú dáadáa, torí a gbọ́ pé wọ́n kàn tí mú lọ sí ọ̀dọ̀ àwọn DSS. Bóyá ó fi rán ọmọ ọ̀dọ̀ o, bó fi rán kíní o, wínrínwínrín yìí ń bọ̀, ẹ̀yin máa gbọ́ èèyàn mi. Can you imagine? So àwọn Yorùbá Nation la gbọ́ pé wọ́n ní wọ́n kó kúrò láàfin, pé wọ́n ti banish ẹ̀. Àìmọye àwọn oríṣiríṣi àwọn èèyàn wọ́n ní tó ti ń sọ, ọ̀rọ̀ ti pọ̀ jù. Àyẹ̀ ń package, àyẹ̀ ń pile up gbogbo àwọn mẹ́séjì yẹn tá a máa gbé wá sí iwájú yín. Mo sọ wípé kí n sáré wá jẹ́ eléyìí fún wa lóní pápá. Ṣó yé wa? Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá wa share, ẹ bá wa like, kẹ bá wa fi ìtókù sí comment section. Olórí Tọ́pẹ́, wọ́n láwọn Yorùbá Nation ti wá bá ni. Wọ́n ti wá bá o. Wọ́n ti dé kúrò láàfin. Wọ́n fún ní with immediate effect. Wọ́n banish ẹ̀. Wọ́n láwọn ti banish ẹ̀. Ìyà yẹn yìí wà, bóyá nǹkan tí wọ́n yìí ń dúró dè ní pé kó wá fẹnu sọ, àbí ẹ jẹ́ káwọn yìí máa bá iṣẹ́ lọ náà. Ayé ń bọ̀, àìtí dé. Ẹ ṣé gan, ẹ bá mi share ẹ, kẹ bá mi subscribe ẹ, kẹ bá mi love ẹ, kẹ fi ìtókù sí comment section. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ. Wọ́n máa feed yín feedback. Ẹ ṣé gan, bye.